máa jáwé sẹ́nu ẹ wọ́n máa jáwé sẹ́nu báyìí nílẹ̀ Yorùbá ẹ̀ ń bú odi nìyẹn o. ọmọ Yorùbá ni mí. ní tèmi báwo ni o ṣe wà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ bá wà ní orílẹ̀-èdè ayé. Èní nǹkan tá a fẹ́ ṣe ni fún àwọn èèyàn wa tẹ́ pé wọ́n jẹ́ odi, bóyá eléyàn kan tó jẹ́ odi ní ilé nídìílé ládùúgbò láyìíká, kò sí ní bá ṣe fẹ́ ṣe. A máa léyàn kan tẹ́ pé wọ́n jẹ́ odi, wọn ò lè sọ̀rọ̀, wọn ò sì lè gbọ́. Báwo la ṣe ń bá wọn sọ̀rọ̀? Púpọ̀ ní wa máa ṣe àbí ẹ máa jáwé sẹ́nu ẹ wọ́n máa jáwé sẹ́nu báyìí nílẹ̀ Yorùbá ẹ̀ ń bú odi nìyẹn o. Ẹ àmọ́ bí a ṣe lè bá wọn sọ̀rọ̀, ìyẹn lèmi wà fún lénìí. Ṣùgbọ́n èmi kọ́ ẹ kàn máa gbọ́ ohun tèmi ní abẹ́ ni. Ó ní èèyàn kan tẹ́ pé èmi náà mo ti ń tẹ̀lé tipẹ́tipẹ́ ní orí YouTube yìí tẹ́ pé ó máa ń kọ́ mi bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ní èdè àwọn odi. Wọ́n á pè ní sign language. We have the American sign language. There's also the Yoruba sign language, but it's not that really rooted. But we have the American sign language, which is what I'll be teaching us today. And in subsequent videos, you'll be seeing this. And I took permission from the United States. I sent her a message that I would be using our videos to actually teach our people in our indigenous language for us to be able to. Gbogbo akọ́lá lè lọ sí school tí wọ́n ti ń kọ́ yàn sign language bí wọ́n ṣe máa bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n lórí fọ́nrán yìí bóyá wá ni o, bóyá lọ ni o, súnmọ́ mi, ṣe ẹ ṣé, mo dúpẹ́, gbogbo pátápátá ni a máa sọ lé. A máa bẹ̀rẹ̀ pẹ̀lú abídí wọn. Tó bá yá a máa lọ sí bí wọ́n bẹ́ẹ̀ ṣe máa sọ pé àkàn wá, ẹ fẹ́ nǹkan, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn, inú wọn náà máa dùn. Ṣé dẹ̀ rí àwọn èèyàn wa yìí tó bá jẹ́ pé ń bá wọn sọ̀rọ̀ ní èdè tí wọ́n gbọ́, inú wọn máa ń dùn ní. Ó ní èèyàn mi kan tó bá ti rí báyìí ó máa dì mọ́ mi torí inú ẹ̀ dùn pé mo lè sọ̀rọ̀ ní èdè wọn. Kò ń ṣe pé màmá ṣe kí la máa sọ báyìí, ẹ máa wá ẹni tó máa bá yín bá wọn sọ̀rọ̀ kiri. Àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ yẹn náà ni a fi máa múnú wọn dùn. Àwa náà gẹ́gẹ́ bí èèyàn alálùbáríkà ó yẹ ká mọ̀ bí a ṣe lè bá oríṣiríṣi èèyàn sọ̀rọ̀ ní èdè tiwọn. Torí kò ṣàṣẹ́ni tó gbàdúrà pé kọ́mọ òun má gbọ́ràn àbí kọ́mọ òun má lè sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan ó máa ń jẹyọ ní inú pé ibi tó ti ń bímọ àbí kó jẹ́ health issues or kó jẹ́ issue tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n lóyún, àwọn pregnancy issues yẹn. Ọ̀kan jẹ́ pé àwọn tó ń wá ni. Èèyàn ò sọ wípé wọ́n ń ṣèyàn gẹ́gẹ́ bí tiwa. Nítorí ẹ̀ mo fẹ́ ká gbìyànjú láti kọ́ bí a ṣe lè bá àwọn èèyàn wa láyìíká tẹ́ pé odi ni wọ́n lè gbọ́ bẹ́ẹ̀ kéde ni wọ́n sì lè sọ. Ó yá, ẹ máa bá mi ká lọ. Lẹ́tà A. Ẹ máa ká ọwọ́ báyìí sí iwájú àtàǹpàkò ní ẹ̀gbẹ́. Ẹ bá ṣọwọ́. Lẹ́tà B. Ìka mẹ́rẹ̀ẹ̀rin wọ́n máa dúró papọ̀, àtàǹpàkò máa wà ní àtẹ́lẹwọ́. B. C. Ọwọ́ yín máa dúró bẹ́ẹ̀ yẹn. Ó máa curve, ìka mẹ́rin náà máa curve àtàǹpàkò báyìí. C nísìnyí D. Lẹ́tà D. Ṣẹ́rí ìka kan ló wà lókè. Mẹ́ta ká àtàǹpàkò ó bá ti eléyìí tó wà láàrin D. Lẹ́tà E. A máa ká ìka wa síwájú, àtàǹpàkò wọ́n á jẹ́ bí pé àwọn ìka yẹn wọ́n fẹ́ sùn lé àtàǹpàkò yẹn ni. Lẹ́tà E nísìnyí F. Lẹ́tà F. Ó dàbí eléyìí tí à ń ṣe nísìnyí pé clock it. Ṣẹ́rí F bó ṣe máa rí nìyẹn bí fan. F. Lẹ́tà F. Lẹ́tà G. It's your index finger and your thumb pointed out, and your hand is on its side. A máa ṣe G. H. Wípé ẹ̀ ń ṣúùtì Your ìbọn. index finger and your middle finger are Letter straight out. H. I. Urubete. It's your pinky finger making the Ó máa nà bẹ́ẹ̀ shape yẹn. of a letter I.
I. J. J. You're making a J in the air. J. Letter J. Listen. K. K. Sherry. K. Sherry. Put your two fingers together. Split them apart. Put that middle finger forward and your index finger back. And your thumb in between. K. K. Letter K. Listen. L. Sherry bashi like L. It looks like the capital letter L. Amashi letter M. M. I like to think of the cursive letter M. 3 humps. 3 fingers. M. M. N. M. I also like to think of the cursive letter N. N. 2 humps. 2 fingers. Letter N. N. Nisin. O. You're making the shape of an O. O. P. Remember that K that we had before? It's just upside down. Only P. Nisin. Q. náà ń kọ ìsàlẹ̀. Ṣùgbọ́n ìka méjì nìkan ní iṣẹ́ ti rí. Eléyìí tá a ṣe G lẹ́ẹ̀kan. Tá a bá ti kọrí ẹ̀ sísàlẹ̀. Òun ni Q. R. Your 2 fingers are twisted around each other. Bí a ṣe The back is the middle finger and the index is the front finger. R. S. Gbẹ̀fẹ̀ kọyàn kò ṣùgbọ́n ẹ̀kọyàn kò. Is in front. S. Ẹ máa ká ìka yín tán. Àtàpàkò máa wà ní orí àwọn ìka yín. Thumb goes in front. S. T. Sherry. Bí a ṣe ṣe right in between your index ó finger dùn lábẹ́ wà and ní your orí middle àtàpàkò finger. ìka mẹ́ta tó kù ó ká T. U. 2 fingers close together. Kò sí ààyè àníla ìka méjì yẹn rárá. U. V àti làkà. V. A máa kọ́ yòókù lọ́jọ́ mi. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti kọ́ nǹkan ẹyọ kan àbí méjì ní ọjọ́ tẹ̀yìn. You've learnt one or two things today because communicating with the hearing impaired is very, very important to those of them in our community. Ẹ má gbàgbé láti ṣalábàápín, share, like, subscribe. Ẹ ṣé, mo dúpẹ́ gan.